gbọ́ pé àwọn kan láwọn fẹ́ jíbò lọ́sùn eré ọmọdé ní ìbò Ọ̀ṣun ò ṣeé fọwọ́ kàn. Gómìnà Adeleke ló sọ̀rọ̀ síta bẹ́ẹ̀. Ọ̀rọ̀ tó bá dáni lójú kì í kọsẹ̀ létè ó ní gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun Adémọ́lá Adeleke fi ọ̀rọ̀ rẹ̀ ṣe ní ọjọ́ Ajé Monday àná nígbà tó sọ níta gbangba yàyà pé kò sí kinní kan tí yóò ṣe ìbò gómìnà tí yóò wáyé ní ìpínlẹ̀ Ọ̀ṣun ní ọjọ́ 15 oṣù kẹjọ ọdún 2026 yìí. Òkè Ìlà òun ni gómìnà Adeleke ti sọ̀rọ̀ náà níjọba ìbílẹ̀ Ìfẹ́dayọ̀ ní ìpínlẹ̀ Ọ̀ṣun lásìkò ìwọ́de ìpolongo ìbò tó mọ̀kù sí dẹ̀dẹ̀ náà. Adeleke sọ pé ìbò yìí kò ṣeé ṣe màgòmágó sí, bẹ́ẹ̀ ni kò ṣeé jí pẹ̀lú. Ó ní ìbò àwọn èèyàn Ọ̀ṣun ó ní yóò sọ ẹni tí yóò jáwé olúborí, kò sì sóhun tí yóò ṣe ìbò náà bí wọ́n bá dì í. Gómìnà Adeleke tó sọ̀rọ̀ pẹ̀lú ìdánilójú ó mà tún béèrè ìbéèrè tí kò retí èsì fún. Ó ní mo mọ̀ gbọ́ pé àwọn olóṣèlú kan wọ́n ń lérí láti jí àwọn ìbò lọ, níbo àti báwo ni wọ́n ṣe fẹ́ ṣe é. Ìbò Ọ̀ṣun kò ṣeé fọwọ́ kàn. Ìpínlẹ̀ Ọ̀ṣun lèyí, ọkàn orílẹ̀-èdè Yorùbá, kò sẹ́ni tó lè ṣe èrú fún wa níbí. Gómìnà fi kún ọ̀rọ̀ rẹ̀ pé àwọn èèyàn ìpínlẹ̀ Ọ̀ṣun wọ́n ti ṣetán láti dáàbò bo ìbò tí wọ́n bá dì. Ó ní ìkọlù àti àhesọ táwọn alátakò tí wọ́n ń gbé kiri ó wulẹ̀ ń fi ìfẹ́ òun sí ọkàn aráàlú sí ni. Adeleke kò ṣàìrọ àwọn èèyàn Ọ̀ṣun láti má ṣe bẹ̀rù rárá. Ó ní ìdìbò yóò wáyé, òun yóò sì jáwé olúborí. Ó rọ̀ wọ́n láti má ṣe ta ìbò tàbí káàdì ìdìbò wọn, kí wọ́n sì fi ojú sọ́rí ní ọjọ́ ìdìbò, kí wọ́n dúró ti ìbò wọn kí àwọn màgòmágó kan má bàa fi màgòmágó ṣe ìbò tí wọ́n dì. Àdúràgbà Olúwatóyìn ló ń kàròyìn sí létí láti kàn ní Ẹ̀yà Yorùbá World TV. Bẹ́ẹ̀ ṣe ń wò wá, ẹ máa bá wa like, ẹ máa share, ẹ máa comment. Ẹ má tún gbàgbé láti bá wa subscribe sórí YouTube channel wa, kẹ́ wá bá wa tẹ notification bell láti lè máa máa wo ètò wa lọ́kọ̀ọ́jọ̀kan tó bá ti gorí ìkànnì yìí. Ẹ ṣé pọ̀ tí ń wò wá, a kú iṣẹ́ látàárọ̀. Ọlọ́run Ọba Elédùmarè yóò fi èrè ṣíṣe mi àti yín, àmín. Ẹ̀yà Yorùbá World TV, ìkànnì tó sojú ọmọ kóòtù òjìrè.